Ha! Yorùbá bọ̀ wọ́n ní tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo ni òótọ́ ń bá wọn. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àṣírí bàǹtàbanta nípa Tọ́pẹ́ Àlàbí tòun ọlọ́rọ̀ àjànàkú pẹ̀lú Ọláìyá Igwe. Ọ̀rọ̀ rèé o, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Yorùbá Ìpìlẹ̀ TV náà ni ó mú wá sí etí ìgbọ́ yín. A bẹ̀ yín, ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà bá yín dọ́rẹ̀ẹ́, ẹ bá wa subscribe. Ẹ má gbàgbé láti ṣíà, ẹ tẹ aago pélébé tí ń bẹ lókè yẹn kó lè máa mú yín wá sí oko ìrántí. Ẹ ṣeun. ẹ lò àjànàkú kan ajá kì Tọ́pẹ́ ni kò mọ nípa ògo Tọ́pẹ́ Àlàbí ẹdùn ògo ìbùdó fọlọ ìṣòwò bẹ́ẹ̀ pé mi I don't talk much on it. Daddy, ẹ má bínú. ẹ sà ṣe gbọ́ mi sà. Yes, sir. Àjànàkú kan ajá kì Tọ́pẹ́ ni kò mọ nípa ìbújáde ògo ẹ ṣe àjànàkú. ó lè sì máa gbọ́ kí Tọ́pẹ́ máa sọ pé ọlọ́run àjànàkú òní ń dákọ èmi kọ́ ní ń dákọ ọlọ́run tí mò ń pè tí ń fàánú dá mi lóhùn òní ń pè kì í ṣe èmi gangan ní ń pè lọ́lọ́run o. mo sọ fún yín pé ògo Tọ́pẹ́ Àlàbí àjànàkú ló ní arábìnrin kan kọrin tó pè ní Tọ́pẹ́ Àlàbí Bẹ́ẹ̀ni. before mo ní tíátà ni ṣe òwe Rárá sà. náà nígbà kó pàdé láyé báyìí ní tí wọ́n bí Jésù mo ti gbọ́ tẹ́tẹ́ yìí wọ́n á lọ sílé ilé ó pàkọ́ ní tí yẹ lọ́lùwà marketer ni is a very close son to me wọn lọ pray pẹ̀lú ẹ̀ so mo ti pray máa lọ pray fún gbà yẹn máa ń bá Ọláìyá Igwe máa máa bẹ̀ ìgbà yẹn nǹkan dago díẹ̀ wọ́n fẹ́ ṣe fíìmù tọkọtọkọ ní Òṣùwọ̀n so no Mr. Money lọ́sẹ̀ wọ̀nyẹn so wọ́n wá owó àti ìyáwó yàrá ǹdẹ̀ lẹ́tà yẹn ó sábà àjọ ìṣòro ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ní wọ́n wá sí ẹni ó ní láti bo láti lọ Sátánì láti òkùnkùn ayé mo rí lady kan ó drive Benz white wọ́n ti stamp yìí báńkì wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n dúró mo bá wọn bọ́lẹ̀ kí lẹ fẹ́ wọ́n níbi làwọn wá rí kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ní wọ́n wá sí ẹni ó ní láti bo láti lọ Sátánì láti òkùnkùn ayé kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ kí ni mo ṣe wọ́n ní àti wo ṣáàtì wa àti wo àdékò ò ti belong mọ́sán ni àdékò ò ti belong ní wọ́n sọ mi pé àti belong yẹn olóńfìyà jẹ́ ó tún ṣe pín ẹ òfin owó ṣiṣẹ́ ìrìnṣẹ́ ó ní wọ́n sọ pé ó stubborn gan mọ́tò wọn ti belong tòun náà ìyá jẹun gan o àti wọn belong yìí wọ́n ti kọ́ lé méjọ ojú ọ̀rọ̀ yẹn ẹbí wọn fi ní courage wọ́n sọ fún mi pé ó gbà yàwó nílé ọkọ ẹ̀ ó gbé ẹni yẹn lọ bí iṣẹ́ wọn àti ìyàwó ẹ̀ wọn já wọn ta ó dé kò bá yàwó ẹ̀ lé ó dẹ̀ gbé sálọ pẹ̀lú ọmọ and ọmọ tí ó gbọ́ fẹ́mi láti ọ̀dọ̀ ẹni yẹn ọmọ yẹn kú sọ̀rọ̀ ni so ọ̀rọ̀ tó gbọ́ mi gan ni it's a very long story so later àbí ọ̀sán gbé kí n lọ ṣe àtúnṣe wọ́n yẹ tí mọ̀ mí ọ̀dàbìnrin wọ́n rí kájà rí wọ́n yẹ kí n lọ ṣàtúnṣe pé ẹ̀wọ́n yẹn ló kú sọ̀rọ̀ àwọn ọmọ ọgbọ́n sórí yẹn rí ẹ̀ àtúnṣe yẹn sà ó lé o ẹ̀sà ó fẹ́ pa mí ó dẹ̀ gbomi gan ẹni pé ọ̀yàn sáfún mi ẹ̀bẹ̀ sí pé ọ̀yàn sáfún mi gan oṣù mẹ́ndẹ̀kú obìnrin ṣe ṣe orúkọ ẹ̀bùn sọ́dọ̀ wípé olúwa àtúnṣe ìpẹ́ pé mo ṣe nínú pé ọ̀rọ̀ ẹ̀ ò sọ bẹ́ẹ̀ ẹkùn gbìyànjú borí mi lákọ̀ọ́rọ̀ ẹni àmì lọ́wọ́ ẹsẹ̀ ogun ńlá ni o lápẹ́ ńlá ni ìní ọlọ́run lò á sọ fún arábìnrin Tọ́pẹ́ Àlàbí wípé kó fi tíátà ayé lẹ̀ pẹ̀ sí kọrin ẹ̀mí kó dẹ̀ bọ̀ gbogbo àwọn àlàyé orí bí ọmọ ìṣẹ̀lẹ̀ sí ẹ̀gbọ́n mi tàbí ọmọ tí ẹ fẹ́ gbọ́ yìí ní àtọ́ tó jinlẹ̀ ìgbìmọ̀ sábà sọ ní ìta ẹgbẹ́ wọn dì fún ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ tó wà pásánà but ẹ máa gbọ́ ní ètò yìí kí a lè kọ́ gbọ́n bẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ni àwọn deep mystery tó jinlẹ̀ gan ikọ̀ àtàlẹ́ fojú rí ní ìrìnàjò yìí ẹ tí a kẹwò ẹ ní ìgbìlẹ̀ tẹ̀ aṣèlè kan gbà yẹn wọ́n sọ pé ìyá máa fẹ́ mẹ́jẹ o ìyá máa fẹ́ mẹ́jẹ kálára ṣọ̀ra o ìyá máa fẹ́ mẹ́jẹ wọ́n kò ṣe tiwa ni àmọ́ wípé ó bá àwọn àgbà bá wọn yé wí wọ́n sọ́mọ̀ ọ̀nà ọ̀gá wa mo tẹ̀lé síbẹ̀ wọ́n tó lọ sọ ìjẹ́ ẹgbẹ́ àṣírí ẹbí orúkọ mi ni ajínrere Ọlọ́run ní mi lò mo ti pàkan jẹ́ orí ìtàgé nínú ara fún ọ̀pọ̀lọpọ̀ ọdún so àgbà kan tí àwọn àgbà nípa fèyí kọ́gbọ́n Bẹ́ẹ̀ni. báyẹn kò tí ì sí fídíò mọ́ yẹn so èmi ní pẹ̀lú group yẹn with likes of Ajobiyewe Wunmi and co so mo ti kúrò níbẹ̀ tipẹ́ nígbà tí mo ti gba ìpè àti májèmọ́ Ọlọ́run tí mo dẹ̀ cross sínú sinimá àti ẹ̀mí tó jẹ́ ìpè láti ọgbọ̀n ọdún ó lé dáàdì mi wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun
ní ìlú Òṣogbo. Ìní àǹfààní àti kàwé púpọ̀. Mo lọ sí local government primary school tó wà ní Agége ní kẹ̀kẹ́ lẹ́yìn stadium yẹn. Ẹgbẹ̀rún mẹ́fà. Eré orí ìtàgé ó jẹ́ group kan náà pè ní Karahun Wí Theatre ní Mushin. Karahun Wí Theatre láti 1976. A máa ń ṣe ìyáza ní area Ọlọ́sọ̀ Barracks. Inú group yẹn ni Ìyá Sàlá ti kúrò lọ́jọ́ Bàbá Sàlá. So ìgbà tí mo kúrò níbẹ̀ so wá fún group kan ní Yànàpájà tàpé ní Ọ̀rẹ́dẹgbẹ́ Theatre. So a pọ̀ mẹ́ díẹ̀. So ìgbà tí mo kúrò níbẹ̀ ní àtúndẹ̀ kan wá lọ fọ́ọ̀mù Òṣùpá Ayé Theatre. So ẹ̀nà ṣe lọ títí ká record gbẹ̀yìn ní NT7. So lẹ́yìn ìmọ̀ cross sí Àbáláyé Theatre Group wọ́n pè ní fi ìkọ́gbọ́n nígbà yẹn. So bẹ́ẹ̀ ni wà títí tọ́lá fi pè mí kúrò sínú ìpè tiẹ̀ ní eré ìtàgé jèrè ọkọ̀. Ẹ ṣeun gan bàbá. Bàbá, kí ni ìyàtọ̀ tó wà láàrin eré sinimá tí ẹ̀ ń ṣe àti ti ẹ̀mí? Kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì? Ìyàtọ̀ ẹ̀ pọ̀ sà. Ìyàtọ̀ ẹ̀ bí ó dàbí sọ́mọ̀ sí ayé. Ilé tí mo ní nínú ìtàgé Yàrá. Lóòótọ́ àsìkò kan ìrọ̀gbọ́n inú sì mẹ́ta ní fi ìkọ́gbọ́n. Àwọn ìmáà wò pé àkọ́yọ̀ lọ́gbọ́n gan-an. Ọ̀tọ̀lọ́gbọ́n ara ọ̀tọ̀lọ́gbọ́n ẹ̀mí. Ìtàgé tí ara ó ń bá ara sọ̀rọ̀ mọ́ kì í bá ẹ̀mí sọ̀rọ̀. Ìtàgé tí ẹ̀mí ó máa ń jinlẹ̀. Àgàtà wá jẹ́ pé ìpè ni. Wá jẹ́ pé ìpè. Ní ìgbà kan wọ́n ní fi ìkọ́gbọ́n. A ṣe play kan nígbà yẹn tí wọ́n pè ní Ìyá Máa Fẹ́ Méje. Ó jẹ́ popular play máa yẹn gan. So nínú akọrin kan bẹ̀rẹ̀ sọ pé ìyá máa fẹ́ méje o, ìyá máa fẹ́ méje. Kálára ṣọ́ra o, ìyá máa fẹ́ méje. Ó jẹ́ episode mẹ́rin láṣẹ lọ. So one day láàmì ọ̀gá àgbà yẹn wọ́n dẹ̀ súnmọ́ dáadáa, mo súnmọ́ ní pẹ̀rù wọ́n lọ tó àjọ lọ nígbà yẹn. So wọ́n gbé sí mọ́tò àwọn àlọ́ ẹ̀mí kò lẹ́nìkan nígbà yẹn. Wọ́n bí tá ń lọ. Ayé dé fàdé yìí, ayé yà síbì kan, ayé síbẹ̀. Wọ́n débẹ̀, wọ́n á rí ọ̀sán mi tá lọ fún mi o. Wọ́n á rí Lagos Ògbóni fraternity. Àìmọ́já káwọ́ ṣe bí wọ́n sọ fún mi. Wọ́n wọlé wọn lọ. Àmì ń já ń ta pé káwọ́ ṣe bí àtàwọn bọ́ta wọ́n gbé ọtí lọ wọlé àwọn tẹ̀sán àtàwọn bọ́ta tá ń lọ. Wọ́n sọ fún mi pé táwọn ṣe bí wọ́n mọ̀ ní mi wọ́n. Wọ́n ní eré tá a ṣe yẹn ohun táwọn olóyè ohun ògbóni ni o. Wípé wọ́n ṣe máa ń sọ ni ìyá máa ti ga péré o, ìyá máa ti ga péré. Kálára ṣọ́ra o, àwọn yìí sí ìyá máa fẹ́ méje. Wọ́n sọmọ wọn. So wọ́n dàbí lọ sọ ìjẹ́ lórí ẹ̀. So now nínú ìtàgé ẹ̀mí ẹni kò tẹ́ máa júbà ní Ọlọ́run. Ọdún máa dúró tì. Ìtàgé tí ẹ̀mí pátá ń fi ìkọ́gbọ́n àṣemẹ́ ní pèsè àwọn èèyàn èèlì ẹ̀ gan kò sí tamọ́lẹ̀ ni. Wọ́n lábẹ́ orí ọ̀fẹ́ wọ́n ṣe fíìmù nínú ìtàgé ẹ̀mí láti bí 25 years lẹ́yìn wọ́n ṣe ń wò wọ́n lè ṣe rí ẹ̀rí mẹ́tí dì sí. Evergreen ni Christian film tó wá ní ìmísí ní ikú bọ̀rọ̀ ó lè má sọ̀rọ̀ sí ẹ̀rí má sọ̀rọ̀ ṣẹ̀kù. Èyàn tó wọ́n fíìmù wá ní nínú ẹ̀mí wá pé wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyàn tó wọ́n fíìmù tó kọ̀ mí pé ẹ̀sà wọ́n wà nínú àìjẹ́ wá fẹ́ change fíìmù lówó. So sinimá ti ẹ̀mí Ọlọ́run máa ń fún ní ìmísí sí wọ́n ní agbára wọ́n jáde láti bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. It's not kìí ṣe entertainment kìí ṣe àwòrán rìn. Ìyá tó kọ̀ mí lórí ṣíṣà. Ẹ ṣeun gan bàbá. Nínú ti ẹ̀mí àti ti ara, bàbá èwo ló ní owó lórí jù? Tara ni o. Tara ni. Tẹ̀wọ̀n pé n tí máa ń ṣe fún ayé àti ara Bẹ́ẹ̀ni. èṣù kìí sọ̀bù ẹ̀. Anything you are doing to entertain or to please the flesh èṣù kìí stop èṣù máa fún di. So to make people laugh, people busy. And ẹ má bínú o ẹ má wo ìtàgé ti ara ẹ wo ẹlẹ́rìí mo ṣe fẹ́ wo ìtàgé ti ẹ̀mí ẹ sà ẹni mo kí máa sunkún mo ṣe ń tó wo ìtàgé mi láti tó sunkún dá abẹ́tì. So ìtàgé ti ẹ̀mí kì í ṣe owó ń bẹ àwọn àràtà ní ń bẹ àti dá ń bẹ èṣù kì í jẹ́ kárí owó ló ń bẹ tó bọ̀ kí táwọn owó ló ń bẹ adé message then tó bá jáde káàkiri ó máa save soul more. So kò sówó nù yàrá tọ̀ nínú kò jẹ́ ìpè àtòjọ́ máa jẹ̀mú láfi ṣe láti ṣe wọ́n ní ẹ̀kẹ́ tó sáńdì ẹ̀ kò sówó ní yàrá. Ẹ ṣeun gan sà. Bàbá ẹ fi yé wa ní pé tí ara lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ suddenly lẹ gba ìpè. Bàbá báwo lẹ ṣe gba ìpè yìí gangan? Kí ni àwọn àpẹẹrẹ tẹ́rí tó fi sọ fún yín ní pé kẹ má ṣe sinimá ara mọ́ tí ẹ̀mí ni kẹ má ṣe? Ẹ ṣe sà
ìgbà kí n tó cross kọ́ padà sínú ìtàgé ti ara so mo ti kọ́ ní ìgbàlà tòótọ́ jẹ́ pé ìtàgé ara ìlú dá mi padà ìgbà mi sọ pé a ní group kan ní oṣù wáyé alábìrin tó máa ń jó fún wa wá ń jó ká tó lọ ṣe tíátà òkìndì so mo ti ní ìgbàlà wọ̀nyí mo ti ní ìfi tíátà rẹ̀ sílẹ̀ so bẹ̀rẹ̀ wọn kò sí ní ìgbàlà wọn rí i pé mo change then one day ìkànnì àwọn lady tó jẹ́ ọmọ tó máa ń jó fún wa ó ti ní tipẹ́ so táìmì wọ́n jẹ́ gẹ́fẹ̀ nígbà yìí ọkùnrin kò tí nígbàlà mo wà níta báyìí mo jókòó létí wọn wọn adébákú sáré bọ́ ní composer àwọn tó kò sí lẹ́sẹ̀ gbàgà wọ́n súnmọ́ mi ọjọ́ yẹn ìbílẹ̀ sọ̀rọ̀ sí yẹn so now ẹ̀yin mo kí ló sọ ìkọ́gbọ́n ó tàbí yẹn mo ti nígbàlà mo pass slide ni and ìtàgé tí ara tí mo lọ yẹn mo ní ìdí kámẹ́ tẹ́kí mi ìjọba ìlàlẹ́ yìí jẹ́ pé ó gbòm tí di ní so mo ti wọnú ìtàgé tí ara tán mo ti báyẹn we make name there gbàyẹn o gbàyẹn fi kọ́gbọ́n nìkan ni the main data group tó ń pùkà jù tó tàbí every Sunday láti gbọ́ onílé ẹjí àbẹ́sùn ní onílé ẹjí àbẹ́sùn àkànbídé onítàn dídùn onílé ẹjí àbẹ́ ajúbíra fi ọ̀rọ̀ lé àkànbí ogun ooo mo tá máa dání so nígbà yẹn we put crowd that time with this video so bẹ́ẹ̀ ni mo wà bẹ́ẹ̀ ni mo wà láyé pé oríire mi ló wà àbáyé mo dẹ̀ súnmọ́ gan lábẹ́ àjọ bíi ewé àwọn ọmọ sọ fún yín mo súnmọ́ gan but one day mo lọ sí ibì kan àti sọ̀rọ̀ nípa nípa ọ̀run àbí wá já wọ́n á sunkún gan so wọ́n stop mu èrè orí ìtàgé báyìí kẹ́mi yẹn níṣẹ́ lọ́wọ́ ọjọ́ kan mò ń bọ̀ láti mo ṣe ọ̀wọ́n tí mo ní fi kọ́ mo ti stop theatre mo ṣe nígbàlà mo bọ̀ láti Òṣòdì wọ́n wọ mọ́tò ẹbí kan ní kí wọ́n sùn mọ́tò yẹn àbí wọ́n ń jà àti wọ́n sùn mọ́tò a ṣe máa dé Ṣógúnlẹ̀ máa kàn jẹ́ dìísù ó jọ búsà nìkan báyìí ọmọ wọlé ní Ṣógúnlẹ̀ ó lè gbé ó lọ sí Ìpàjà bí ẹni kì í preach wọ́n á dìde bọ̀ sí preach bí ẹni mẹ́rin ó jọ bójú ojú ti dá ẹ̀dùn àti ìṣègùn mẹ́rin so mo pẹ̀lú kọ́kọ́ pẹ̀lú Jésù padà ìkọ́ there's no ní màá ti àṣẹ tíátà pẹ̀lú Jésù pátápátá mo drop tíátà pátápátá so gbẹ̀yìn I don't know what to live what to do one day mo ń bọ̀ ọjọ́ kan wọ́n wo play kan nínú television wọ́n sọ fún mi pé wọ́n ṣe yìí ó lè ṣe fún yìí wọ́n lọ ṣe fún mi gbàtúmọ̀ nínú tíátà àjáyé mi ò lè I can play any role I'm very good in dialogue but mi lè kọ story a second mi mọ story dá sí mo rántí gbà tí wọ́n fẹ́ kọ story alàgbà Ṣẹ́gun rasco nígbà kan tó pè ní kìràkìtà fíìmù ni o so alọ́kọ́ ní ọ́fíìsì expert fisheries mẹ́rin ní area Fàdéyìn so ọ̀bádìkòrò so àjọwà mẹ́rin ní ilé dá sí ọ̀gá tó ń pè sínú ìtàgé tiẹ̀ tó nígbà ìṣúlọ́ṣẹ́ administration àtàkọ story ẹ̀tì ẹ̀mí so ìpè ní God come into it so as is then we have been there with thank God. ẹ ṣeun gan bàbá. Yes sir. Bàbá ǹjẹ́ ṣé ó possible fún èèyàn tó nípè tó lè máa ṣe iṣẹ́ tara lẹ́ǹkọ̀ọ̀kan. How depend o ìpè pé oríṣiríṣi ṣùgbọ́n ẹsẹ̀ Ọlọ́run máa ń jowú o Ọlọ́run ojú owó ọba nípa kò fi bò Ọlọ́run máa ń jowú gan Ọlọ́run máa pè é pé ìpè ẹ̀ bá jẹ ní wọ́n pè é ní tòótọ́ sà Ọlọ́run máa sábà gbàṣẹ́ lọ́wọ́ yẹn o Ọlọ́run máa pè é pé ó fẹ́ lù ẹ̀ kí n ṣe pé wọ́n tọrọ ẹ jẹ majority ẹ̀ Ọlọ́run máa pè é pátápátá ni agbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ because Ọlọ́run iṣẹ́ ara àti iṣẹ́ mi ẹ̀sà kò lè lọ́pàpọ̀ táwọn ẹ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá sọ tọrọ kò lè lọ papọ̀. olópapọ̀ sà. ẹ sà ẹ má bínú nígbà tẹ́ sọ pé kò lè lọ papọ̀ a ti rí àwọn èèyàn tí Ọlọ́run pè tó yẹ pé torí pé Ọlọ́run pè wọ́n kọ̀ wọ́n ṣiṣẹ́ mi ṣùgbọ́n àìṣiṣẹ́ mi yẹn ó fi àìjẹ wọn torí wọn ò dọ́gba láti ṣe ojúṣe wọn nínú ilé torí pé wọn ò lè ṣiṣẹ́ rárá meanwhile a dẹ̀ tún rí àwọn òjíṣẹ́ Ọlọ́run míì tí wọ́n dẹ̀ ń sọ fún wa pé torí pé Ọlọ́run pè ẹ́ kò mí pé kí ìwọ tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run kò má níṣẹ́ mi bàbá kíní yìí kò yé wa. ṣe rí ayé tàwa yìí bẹ́ẹ̀ni irọ́ òótọ́ wà wọ́n tẹ́ kí ọmọ Ọlọ́run kí ọmọ wòlíì wọ́n tàwa yìí iná wòlíì kọ̀ọ̀kan ni ó sọ wípé nígbà kí ayé ọ̀pọ̀ wòlíì kì máa dípò àgọ́dé bẹ́ẹ̀ni wọ́n fẹ́ pè é wọ́n máa pè é tán á lè gbàtọ́ àlọ́wẹ́ kúrò fún àpẹẹrẹ arábìnrin kan kọrin tọ́pẹ́ ní Tọ́pẹ́ Àlàbí bẹ́ẹ̀ni before ọmọ ní tíátà ni ṣe òwe rárá sà. now jọ́nà àkọ́pàá díẹ̀ láyé báyìí mi tí wọ́n fi Jésù mo ti gbọ́ tẹ́jà yìí wọ́n á lọ sílé ilé ọgbà kan ní tí yẹ Ọlọ́run marketer ni is very close son to me wọ́n lọ pray pẹ̀lú ẹ̀ so mo ti pray máa ń lọ pray fún gbà yẹn máa ń bá ọláyà igwe máa ń bẹ̀ ìgbà yẹn nǹkan dago díẹ̀ wọ́n fẹ́ ṣe fíìmù ọkọ̀ náà pè ní Òṣùwọ̀n so no Mr. Money ẹ̀ ṣe wọ̀nyí
àwọn owó àti ìyàwó here and there ẹ̀ta ìjọ yẹn ó sábà àjọṣe àti pray pẹ̀lú ẹ̀ ọ̀nà ìdílà fún so following wọn tó bí wọn lọ sí ilé tíjì again ẹdẹbẹ ọba aláya ni láwọn obìnrin méjì èdè kan jẹ́ Mosún àti Mr. Tọ́pẹ́ Àlàbí gbẹmí wọn Tọ́pẹ́ ara tọ ẹ sọ mi pé ẹ bá ń pray fún ọmọ mi má ti pray fún tèmi gbọ́ pray fún tèmi ọkọ̀dẹ̀ lókùn mi ó sọ àkọ́ fún tèmi rántí so wá wọ́n tó ní bí ọ̀sẹ̀ kejì ó jáde ní ẹ̀kọ́ mẹ́rin mi tání wọ́n ní Tọ́pẹ́ ní tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ wọn àtọkùnrin wọ́n yóò tún mímẹ́ ní ìrí wọ́n wọlé ẹ̀pẹ̀lẹ́ ìmọ̀ yín rí o wọ́n ní àmọ́wásà wọ́n lè pray fún létí jẹ́ ní last week wọ́n àtọkùn ẹ̀ sọ́jà Àlàbí wọ́n ti pray fún wọ́n kúnlẹ̀ orúkọ Jésù wọ́n sọ fún mi pé ọkùnrin láti fi tíátà ayé lẹ̀ pé kó èso kan fún mi àgbègà láyé wọ́n sọ fún mi pé arábìnrin gbọ́ wọn Olúwa wọ́n sọ pé wọ́n lè fi tíátà ayé lẹ̀ pátá wọ́n fún ó máa promote láyé ẹlòmí lọ́wọ́ ẹ̀yin lẹ fún wọn ní mẹ́sẹ̀jì yìí. ó lọ yá ó ti yá ìjọ yẹn lọ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ àdúrà yára lẹ́yìn ìgbà tó dúró yẹn lẹ́yìn iṣẹ́ Ọlọ́run promote Ọlọ́run promote. so ẹ̀sà ṣe rí Ọlọ́run máa pè é tó bá bí ipò tó ń gàtà ẹgbẹ́ insult sí orúkọ Ọlọ́run ọ̀gá o forgot to call you wọ́n lé omi kàkiri you don't trust the calling of the Lord. ẹ̀dọ̀ tó kẹ́lẹ̀ bí lè ní sí ẹ̀bí tó ti dènà ó drop tíátà yé ni gbàtú wẹ́ pé ta sọ fún ẹ̀gbọ́n ẹni ọ̀nà she's still an international person so that's it. ẹ ṣeun gan dáàdì lórí ibi tí ẹ wà yẹn torí ẹ tútù gbé mi yàbò mí ìbéèrè tí mo fẹ́ béèrè yàtọ̀ ṣùgbọ́n nígbà tí ẹ ti dárúkọ àwọn màmá wa Tọ́pẹ́ Àlàbí tàǹgbà lẹ́yìn bí ọdún díẹ̀ sẹ́yìn a gbọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ kódà lẹ́ni kó tó ní pé a dé bíbáyìí ó ní nǹkan kan tá a bá pàdé lórí social media ẹni yẹn jáde wọ́n ní kí àwọn màmá wa Tọ́pẹ́ Àlàbí kó lọ sọ ẹ̀jẹ̀ kó lọ sọ ẹ̀jẹ̀ mo wá farabalẹ̀ mo wá gbọ́ nǹkan tí ẹni yẹn sọ ẹni yẹn ní pé ẹ̀jẹ̀ tó ń sọ ní pé Ọlọ́run Àjànàkú pásítọ̀ Àjànàkú tí àwọn màmá wa Tọ́pẹ́ Àlàbí tí wọ́n wà lábẹ́ ẹ̀ nígbà tí pásítọ̀ Àjànàkú kú a rí àwọn kọ̀ọ̀kan tó jáde lẹ́yìn ìgbà yẹn wọ́n ní àwọn aláwo ló wá mí sí ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn aláwo ló wá tó wá ṣe kíni tó ní wọ́n máa sin òkú wọn wọ́n ní pásítọ̀ Àjànàkú yìí wọ́n ní àwọn lọ́ọ́ ráyé fún àwọn màmá wa Tọ́pẹ́ Àlàbí wọ́n ní pé àwọn lọ́ọ́ ráyé gbé fún àwọn màmá wa Tọ́pẹ́ Àlàbí. hello sir. yes sir. ìfẹ́ sọ̀rọ̀ yóò rí mọ́ọ̀kì ṣùgbọ́n irọ́ ńlá ni sir. hello Àjànàkú kan ajá kì Tọ́pẹ́ ni kò mọ nípa òkú Tọ́pẹ́ Àlàbí ẹ̀dùn kò ní fọwọ́ sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ pé mi I don't talk much on it. Daddy ẹ má bínú. yes sir. ṣé ẹ gbọ́ mi sir. yes sir. Àjànàkú kan ajá kì Tọ́pẹ́ ni kò mọ nípa ìbújáde ògùn ẹ̀ ọlọ́lọ́dẹ ògùn rí ẹ̀ ṣé Àjànàkú but I don't want to go there much. mo sọ fún yín pé ògùn ní Tọ́pẹ́ Àlàbí Àjànàkú ló ní náà ló ní mo dẹ̀ mọ́ tí mo sọ. tí ẹ bá fẹ́ gbẹ̀mí gbọ́ ẹ wọ́n láyà lọ ọláyà igun ẹ̀ bẹ́ẹ̀ni kẹ́ni mo sọ ẹ̀ báyìí tí ìjọba lu amákẹ́ta ni bẹ́ẹ̀ni ẹ wá méjì lọ kẹ́ni kọ́ fún yín kẹ́ni bí wọ́n you can hear more from them. Àjànàkú kọ́ ló ní ògùn tó kẹ́lẹ̀ Ọlọ́run ni Ọlọ́run ló ní Ọlọ́run láti gbé káàtì bless ẹ̀ ẹ̀ tí wọ́n sókè so màá ní rẹ́kọ̀dù àmọ́mọ́ aṣọ pẹ́ o wọ́n ní Àjànàkú kò tí mọ̀ bàbá ìgbẹ̀yìn ẹ̀ka tó bẹ̀yìn celebrity ni adó tó mú ṣàǹgà. wá sí ìmúṣẹ ǹjẹ́ ṣé àwọn màmá wa Tọ́pẹ́ Àlàbí ǹjẹ́ ṣé wọ́n padà wá sọ́dọ̀ yín lẹ́yìn ìgbà yẹn. Àjọrìn díẹ̀ wọ́n ní ìsìn àgbúrò ara wa láti tẹ̀lẹ́fíà ọlọ́run pẹ̀lú ìpínlẹ̀. ẹ ṣì lórí ọ̀fẹ́ yẹn tẹ́ ń bá wọn sọ̀rọ̀. mo ṣe mẹ́sẹ̀jì ọkọ̀ àṣẹ exchange ní o ti gbọ́dọ̀ wọn ti pẹ́ ní last year wọ́n lè sọ yí ní Ìsẹ́yìn lẹ́nu message message ọkọ̀ ẹ̀ ó ti send account number mi a ní charity school bí yẹ school ọ̀fẹ́ gbogbo pápá yìí kò sẹ́ni tó sanwó bẹ́ẹ̀ ní school ni wọ́n ní kàwé dálẹ̀ sẹ́ni ẹ̀sùn wọn wọ́n ti sẹ́ni owó síbẹ̀. wow ẹ ṣeun gan bàbá. yes sir. bàbá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ gbé dání iṣẹ́ Olúwa yìí àwọn ìrírí wo gangan lẹ ti bá pàdé tó yẹ pé tí ẹ bá sọ fún àwọn èèyàn tí wọ́n ń bẹ nílé bóyá wọ́n tiẹ̀ lè rí ẹ̀kọ́ ẹyọ̀kan àbí méjì kọ́ bóyá lẹ́nu iṣẹ́ ni àbíkẹ́ lójú ayé àbíkẹ́ bóyá lẹ́yìn ìgbà tí ẹ tú àwọn ènìyàn sílẹ̀ ni àbíkẹ́ bóyá lẹ́yìn ìgbà tí ẹ sọ̀nà àbáyọ fún àwọn ènìyàn ǹjẹ́ ẹ ti bá àwọn ìrírí kan ẹyọkan àbí méjì pàdé tí ẹ lè bá wa sọ. bẹ́ẹ̀ tó ṣe fíìmù tó pè ní ọlọ́pàá òkùnkùn ọlọ́run lóògùn lẹ́kítọ̀ yẹn sílẹ̀ kan káàkiri ayé
gan ọ̀pọ̀jọ́ ló lo káàkiri ọlọ́pàá òkùnkùn pàtó wá ṣe tán táìmì yẹn àwọn ìjìkan dìde sí mẹ́yìn músíkì ọdún méjìlá mo fi sick 12 years táàrí mi ẹlẹ́mọ̀ músíkì ẹlẹ́mọ̀ ọdún 12. bẹ́ẹ̀ ni ẹ pé wọ́n rí kú báyìí ẹni lè dà ẹ̀ láàrin ẹ̀ mo ti ṣe tán ní ọdún 3 wọ́n sọ mi pé wọ́n ní part 2 kẹ̀ bákan part 2 ẹ̀ wọ́n á jẹ́ ibi tí ó máa ń bí èṣù ló gan lọ part 2 yẹn lọ ó sọ lórí ọfà lọ́wọ́ èṣù ó ní ọfà ìbálòpọ̀ àti ìfẹ́kúfẹ̀ẹ́ nígbà tí a ṣe táìmì yẹn lẹ́dí kan tí mo lò ń bẹ̀ young lady ó ní pàtí kóńkóńbìlò ìgbà tí mo kọ́ ọmọkùnrin sí kóńkóńbìlò a ṣe yàtọ̀ báyìí ní ọ̀fà iṣẹ́ wọlé nìyẹn táìmì yẹn lẹ́dí tí mo lò yìí ti young lady lọ́dọ̀ mo ti pẹ́tipẹ́ tí máa dé báyìí á dàbí pé kí n lọ bùsọ táìmì yẹn lost yẹn wá lé like anything pèsè pé àwọn èèyàn pé ẹgbà mi o kọ́ ń ṣe mí o ẹ̀sà bá ṣe ń pray ló lé sí it is not God ọlọ́run nìkan ló kọ́ mi yọ́n tàmí yẹn a very big arrow ẹ̀kọ́ máa ń pray fún lady yẹn tó pray ro yẹn ìyẹn pray fún bí wọ́n sọ̀rọ̀ mi pé òun lẹ́mi kó mi lò wọ́n tó ṣe ó ń dé wọ́n dà kan lónìí wọ́n bá kan jẹ́ ni o ẹ̀sà ó gbòmí díẹ̀ o àánú ọlọ́run nìkan ló kọ́ mi yọ tàmí yẹn. Ìtàgéjèrè ọkàn ti ẹ̀mí bí ìṣúnú gan one day wà ní ojú ìran mi mo rí lady kan ó drive Benz white wọ́n ní sí kàmpù yìí báńkì wọn lẹ́gbẹ̀ẹ́ mo dúró bá wọn bọ́lẹ̀ kí lẹ fẹ́ wọ́n níbi làwọn wá rí kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n ní wọ́n rán wa sí ẹni wọ́n ní láti bo wọ́n láti lọ Sátánì láti ní òkùnkùn ayé kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ kí ni mo ṣe wọ́n ní àti wo ṣáàtì wa àti wo àdíkò ò ti belong mọ́ ìsọ̀ni àdíkò ò ti belong ní wọ́n sọ fún mi pé àti belong yẹ òun ló ń fìyà jẹ ojúṣe pọ́n ẹ òfin owó ṣiṣẹ́ ìrìnṣẹ́ o ní wọ́n sọ pé ó stubborn gan ó sọ fún mi ní lójú ọ̀lẹ́yìn wọ́n wù báyìí ẹjọ́ ọlẹ́gbẹ́ èèyàn ọkùnrin ni wọ́n sọ pé òótọ́ ló sọ fún èèyàn o pàtó wọn tí bílọ́ǹgì tóun náà ìyá jẹun gan o pàtó ń bílọ́ǹgì yìí wọ́n ti kọ́ lé mẹ́jọ ojú ọ̀rọ̀ yẹn ẹ̀bí wọ́n fún mi ní courage wọ́n sọ fún wọn pé ẹ̀dọ́ sọ fún wọn pé I can't belong I prefer to die than to belong ẹ̀sọ́ lójú ọ̀la yìí wọ́n dẹ̀ turn wọ́n sá lọ ẹ̀sà lẹ́yìn ojú mi rí lẹ́yìn fẹ́ẹ́ rí gbẹ́nu kí n pè ní owó. So, challenges here and there, but torí pé àti mọ Jésù ká tó mọ owó, so kò jẹ́ kó nítumọ̀ mọ̀ sí wa. So, mo ti wà nínú ayé mo ti nínú ayé dáadáa. So, mo yí dúwájú yìí, ó dúwájú kò ní ti spray owó rí. Mo tún padà wà nǹkan àwọn àdájọ́ sàláwà. So, mo ti move people here and there. Nítorí Jésù so mo rí original Jésù so tá là kọjá a mọ̀ wípé a ní ajẹ̀mú tó dájú lórí àdàmú pé lẹ́yìn ayé ṣì wà yẹn ló keep on ìdojúkọ wà tó le gan but thank God asan tẹ̀síwájú lábẹ́ ìrìn ìfẹ́ àtàlẹ́. ẹ ṣeun gan sa bàbá ẹ̀sán wọn kan lẹ́ẹ̀kan yẹn tí kò yé mi dáadáa ẹni páńpẹ́ tí ń rí wọ́n dẹ sílẹ̀ fún yín ẹni padà kúrò nígbà tẹ́ ṣe sinimá landlord bàbá kíní yẹn báwo gangan ló ṣe ṣẹlẹ̀ sá. Yes, a long story o ìgbà tí as a young lady tí mo ti approach rí ẹ̀kọ́ sí láàrin wa so èmi kò ládùúgbò yẹn ṣùgbọ́n tí mo kò ti lóyún fún yàn then I live that area tó wà ní ọkọ yẹn for past 3 years so ọjọ́ tá a ṣe fíìmù yẹn ní ọmọ tó ń gbé o mo kàn lásìkò ìtẹ̀ kọjá sádùkùsù ní Ìyànàpájà bí kò kọjá ti rìn àwọn èèyàn lọ́gùn bàbá láńlọ́ọ̀dù o èèyàn gbọ́nulé lọ́wọ́ bọ́ta
ló wá ní wọn lọ pè mí wá pè mí pé lágbájá ń pè mí bá padà bá ba àbí ojú kan bí ó ṣe ń bì nílé ọkọ òní nílé ọkọ ẹ̀ríkẹ́ láàkiri àṣà ẹ̀ máa record ní every Tuesday ní Ìpàjà wọn ní kọ́ bá mi bẹ̀ ṣùgbọ́n yẹn mo ṣe oṣù mọ́ yẹn ẹni kan wá mi bọ̀ obìnrin wa ń gbárí ó yà wọ̀nyẹn lẹ́nu wọ́n jọ mi entertain ẹ̀ gan-an ó dẹ̀ di yẹn mo dẹ̀ di mo bá ń bẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìrìnàjò yẹn gbogbo àkóòlé ọkọ yẹn and tda ní ọgbẹ́ ò tí ì jìnnà lára mi kò tí ì jìnnà dì so ìrírí láti ilẹ̀ gbàgbé ni. ẹni tí ẹ bá gbà ní ilé ọkọ yẹn ǹjẹ́ ṣé àwọn náà lẹ ṣì fẹ́? rárá o ẹni yẹn bí ọmọ márùn fún mi ìgbà tó di bí ọmọ méjì ní fàyè Jésù padà mo stop secular ẹ̀yẹ mẹ́rin sọ fún mi pé ẹ̀rọ ní ọ̀rọ̀ sọ́dọ̀ yìí o èmi lọ kẹ́rù ẹ̀kún lé ọkọ ẹ̀ tí lọ́sọ̀rọ̀ mi fi àdéhùn tó kó mọ́ṣẹ́ tó lẹ́tìrìà mo máa ń dẹjọ́ pé àti gbọ́ àìkúṣẹ́ mi àti ìmọ̀ márùn-ún sọ fún mi pé ó gba ìyàwó ní ilé ọkọ ẹ̀ ó gbé ẹni yẹn lọ bí iṣẹ́ wọn àti ìyàwó ẹ̀ wọn já wọn ta ó dé kò bá ìyàwó ẹ̀ lé ó dẹ̀ gbé sálọ pẹ̀lú ọmọ tí gbogbo afẹ́ mi láti ọ̀dọ̀ ẹni yẹn ọmọ yẹn kú sọ́dọ̀ mi so ọ̀rọ̀ tó gbòmí gan ni it's a very long story so later àmì ìsọ̀gbẹ́ kí n lọ ṣe àtúnṣe àwọn èèyàn tí mọ̀ mí ọ̀dọ̀ arábìnrin wọn rí kájà rí wọ́n ní kí n lọ ṣàtúnṣe pé ẹ̀rọ ní ọ̀nà kú sọ́dọ̀ àwọn ọmọ ọgbọ́n sórí yẹn rí ẹ̀ àtúnṣe yẹn sà ó lé o ẹ̀sà ó fẹ́ pa mí ó dẹ̀ gbòmí gan níbi pé ọ̀yàn sá fún mi ẹgbẹ́ sí pé ọ̀yàn sá fún mi gan oṣù mẹ́ndẹ̀kú ọmọ lóríṣiríṣi orúkọ ẹ̀mí sọ fún mi wípé olúwa àtúnṣe ìtàkì mo ṣe nínú pé ọ̀rọ̀ ẹ̀ ò sọ bẹ́ẹ̀ ẹkùn gbìyànjú borí mi lákọ̀ọ́rọ̀ ẹni ẹ̀mí lọ́wọ́ ẹ̀sà ogun ńlá ni o lápẹ́ ńlá ni ṣùgbọ́n òkè àdúgbò lọ́wọ́ Jésù olùkọ́lá ẹ̀bẹ̀ orí ọ̀fẹ́ àti àánú ẹ̀ so ìdí láti mi lè gbàgbé láyé ni. ẹ ṣeun gan bàbá láàrin ọdún 12 tí ẹ fi wà lórí àárẹ̀ yẹn kí ni nǹkan gangan tí àárẹ̀ yẹn dá lé gangan kí ló ṣe yín ní ìgbà yẹn? ẹsẹ̀ wá ní mi ẹlòmú sick ṣùgbọ́n ẹ̀sà nílẹ̀ yẹn nílẹ̀ àtinúwá ẹbí pé ìlú ìdádúró ẹ̀sà ẹni pé ẹ máa bọ́ nìsí ìkílẹ̀ sùn káàkiri wọ́n ti tẹ̀sí oríṣiríṣiríṣi there's nothing they say àtúmọ̀tá mi ló lè sọ 12 years ní àárín ẹ̀ ló sọ mi pé wọ́n ti kọ́ sí pé yín lọ sí orí òkè èrè o my manager lọ ní orí ìkẹwàá ìwọ̀n gùn orí ìkẹwàá kú síbẹ̀ ni bẹ́ẹ̀ ni mo lọ náà ní fíìmù ọlọ́kọ̀ kùnkùn kọ́ ó dẹ̀ mi ayé káàkiri so ìjì ńlá ni mi pay ẹ̀fọ́ta mi tó bá dé mi ẹ̀rọ kan ṣe mí ẹsẹ̀ ìrírí burúkú ni ìrírí. nígbà tí wọ́n ní kí ẹ fi ìyàwó yẹn lẹ̀ ẹ̀dẹ̀ olùwàlúsọ̀rọ̀ fún mi olùwàlúsọ̀rọ̀ fún mi. bẹ́ẹ̀ni báwo lẹ ṣe ṣe gangan sá báwo lẹ ṣe ṣe gangan torí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sá fún yín nígbà yẹn báwo lẹ ṣe achieve èèmù yìí. mo wà ní ilé ìgbà yẹn olúwa gbàlẹ́ ìwà fún mi tàdé bíi gbogbo bí kò sí lẹ́kàn bí àbálẹ́ kan báyà gbogbo ni kò sí aṣọ ọ̀dà yẹn ìwọ̀n ní sí akọ̀ọ̀kan àti bàbá síbẹ̀ so ṣe mọ̀ àwọn ti dàgbà ọgbọ̀n sórí yẹn rí so olúwa sọ mi pé bàbá kan síbi pé wàá kú o ó sì rìn kékeré so mo pé ìyá yẹn báyìí ẹjọ sọ or later I don't know ẹwọ káàrọ̀ obìnrin wọ́n fọ̀rọ̀ lọ́yàn so later I don't know who has spoken with her sọ̀rọ̀ yìí dàríwò gan ó dìjà gan serious battle so kì í ṣe ẹni tó wù mí kì í ṣe pé fún máa ń lè kò ṣẹ̀ mí kó máa ń lè wọ́n lè jọ obìnrin tí mo fẹ́ràn ṣùgbọ́n when God said pé tí wọ́n ṣàmì ṣe yẹn pé àwọn ọmọ yẹn wọ́n àfẹ́ àwọn tí mo bí gan tí wọ́n fẹ́ tí wọ́n so ọ̀rọ̀ yẹn lé oníjàlẹ̀ gan ó darí wílẹ̀ gan
so ẹni àwọn bẹ̀ sí gbọ́ àwọn ọmọdé bíi bàbá burúkú èèyàn rí bí ẹni pé ẹni mo fẹ́ chance ẹni so wọ́n ara lẹ́kọ̀ọ́ sí ìyànà ológun àti kọ́ four bedroom ti parí ẹ̀tàn so ẹni yẹn mo yànà fún ẹ̀ lẹ́fù pátápátá full plot pátápátá I leave the place for her mẹ́rin tó minister àti mo mọ̀ ọ̀rọ̀ yẹn kò ní yàgò lóhùn kọ́sí wọ́n bí pé ọ̀yẹ́ kì í ṣe bẹ́ẹ̀ tó ọlọ́dún kí lọ ṣe so ó lè díẹ̀ GDC ẹni yẹn DDC kò tí tọ́nú DDC mo pray pé náà bí ṣe ní lẹ́tà àárín ìrìn àjò yẹn kọ́sí mi ìdámà yẹn mọ̀ ń gbọ́ lọ́wọ́ ẹ̀ so ọlọ́run lànà fún mi láti lọ rí láti mọ ibi tí ẹ̀gbọ́n ẹ̀ ń gbé wọ́n ẹ̀gbọ́n ènìyàn lọ dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ gan-an ṣe àdìbàlẹ̀ kọ́ má bínú mọ́ tó yẹ kí wọ́n gba ẹ̀wọ̀n àbúrò wọn so wọ́n á sọ pé wọ́n jọ ń fẹ́ rí ẹni yẹn wọ́n á sọ pé okay kí wọ́n next week tàbí bẹ́ẹ̀ ni pàtà ní afẹ́wá next week yẹn wọ́n á yẹ kí mi pé kí wọ́n wùlẹ̀ wọ́n pé ẹni yẹn ní ká má wọrí pé kò lè tó yẹ pé ká má wọrí à ẹjọ́ bẹ́ẹ̀ ni yẹn sá wọ́n fún adéṣì mi làwọn lọ adébẹ̀ lọ́pẹ́ láwọn èèyàn kan ìtàlẹ́ tó kù sí ẹ̀gbọ́n ẹ̀ lọ pé dìbọn mú tó wà lẹ́gbẹ̀ẹ́ lé wọn ẹ̀ tó àwọn tó ní kò lé nìyẹn so àwọn yẹn jókòó àwọn yẹn fi lọ́wọ́ sí táwọn kan bẹ̀ ẹ̀ nígbà yẹn oníyàwó ẹsẹ̀ wọn ò dáfà lọ́wọ́ sí oríṣiríṣi mò ń sọ ẹkún bí bèbí máa yẹn adébẹ̀ láti 5 kò dé 6 7 8 àjòkó kò dé so ẹgbẹ́ wa lọ pé ìbọn wọlé gbé wọn bóyá tí bàbá ó lè dún ẹnìyàn wọn tó bí 9 ẹ̀yìn bá dé bóyá dé sà lójó kò ní ló ṣe ń bí ẹni yẹ ló ṣe ń bí burúkú wọn sọ fún pé àwọn tó wẹ̀ wá ní o ẹ̀gbọ́n tó sọ ó ní ohun mọ̀yàn rí o tí wọ́n bá yìí ní ìwèrè kan ayé rẹ̀ bàjẹ́ káyé bàjẹ́ kó bàjẹ́ bẹ́ẹ̀ rí o ìbọn mi wá sọ̀rọ̀ títí sọ wá ní kí n lọ bẹ̀ wọ́n dọ̀bálẹ̀ níta wọn gbà wọ́n bẹ̀ sí bẹ̀ pé má bínú wọ́n fẹ́ gbà ìyàwó ẹ̀ I don't know what happened àbílẹ̀ ìpínlẹ̀ ní pé ìyàwó yẹn mú dẹ́kọ̀ọ́ lẹ́nu owó tẹ́ni yẹn kó ilé ẹ̀ gbẹ̀yẹn owó ní ìgbà yẹn owó yẹn 700 naira gbẹ̀yẹn 5 naira gọ́rọ̀ olóko yẹn fún so owó yẹn ìgbà yẹn ó ti pẹ́ díẹ̀ wọ́n dá padà so 35,000 wọ́n yẹn ọ̀nà sí báyìí báyìí ọmọ yẹn kó gbà lọ́wọ́ mi owó yẹn lọ́wọ́ mi gbà tán wá ní ìgbàgbọ́ yìí lé ní o kádìgì bó lé ní ẹ̀rí gbérú ẹsẹ̀ yìí o so I took that step no it's not easy but at least one of the ẹsẹ̀ yìí gbé ó gbòmí kó ṣe gbòmí dì sí but I still thank God ṣá. Wow, ọ̀rọ̀ tó lágbára ni bàbá. Ẹ ṣeun gọ́sùn. Ṣé ẹ rí àtúnṣe ó ṣe pàtàkì nínú ìrìnàjò ìgbàgbọ́ ìjọ òde òní kì í kakún ẹ àtúnṣe yẹn mo ṣe fíìmù lórí àwọn kúndé tó ayé mi máa kan wò ó pè mí sí ẹjọ́ sà mo fíìmù ìgbà ìbáyìí tẹsán nípa tó ayé nípa àtúnṣe ẹni wọn sọ pé kíjọ kí ẹ̀pù kí ló ṣẹlẹ̀ ó ní sọ̀fíọ́ lòun wípé òun lọ ṣe sọ́wọ́ inú igbó kan ó kọ́ àwọn olólùyìn àwọn tó ti bẹ́ẹ̀ kọ́ bí 6:30 wọ́n á ní páńpẹ́ tó mú ẹtù yẹn àwọn nípa àwọn lè yọ àwọn lè lọ jẹ pé àwọn kan àwọn ní páńpẹ́ o tó wo fíìmù yìí sì àyẹ̀ wọ́n á jẹ́ pé wọ́n á rántí ọ̀rọ̀ yẹn tí kò ń ṣe wọ́n á ní ṣé wọ́n tó ní páńpẹ́ yẹn ó lù mọ̀ bẹ̀ wọ́n á nìyẹn lọ bẹ̀ pé ó jẹ́ ẹran yẹn kó má bínú kó lọ bẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ nípa tí mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ti gbọ́ tó ti tọ́nà wọn ṣe that's my joy ó ṣe gbòmí tó. Ẹ ṣeun gan bàbá. Yes sir. Màmá tí a wá ń sọ yìí ǹjẹ́ ṣé ẹ̀yin àti wọn ṣẹ̀ṣì ní ìbáṣepọ̀ tó dán mọ́rán? Ó ṣe ṣe dín pé wọ́n ti tó márùn-ún wọ̀ wàsákọ́ o. Bẹ́ẹ̀ni. Ṣé ọ̀kẹ́ obìnrin lọ́rọ̀ bẹ́ẹ̀ kì tó lára wọn bọ̀rọ̀ ṣe é sì. Bẹ́ẹ̀ni. A ní àjọṣepọ̀ àwọn ọmọ tó tọ̀ lókè kún wọn wà so ó kàn jẹ́ pé ojú àpá kò lè dàbí ojú ara. Bẹ́ẹ̀ni. so mo ń pray
kọ́nà bá mi kí ní yè mọ́ àmọ́ láti mọ̀ pé tí mo ṣe kí ṣe pé mo fi dá oró torí ọ̀run ni. That's my prayer. ẹ ṣeun gan sà bàbá ẹ ti bá a sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ǹjẹ́ tún ní ìrírí mìíràn tẹ́ tún fẹ́ bá a sọ tó yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ ti bá a sọ tẹ́lẹ̀ ká tó máa lọ. Ìgbà tí ẹgbẹ́ àtàkó débì àdébì inú gbóni ìdásílẹ̀ ní house there ọgbọ́n ní káwá síbì so wọ́n bá pèèyàn jáde ó máa ń lé o akọ́sọ́ pọ́nlọ́ ní pèèyàn fìyà jẹ irọ́ ni irọ́ dẹ̀kọ́ wọ́n bá pèèyàn ní tòótọ́ akọ́fìyẹ́lẹ̀ wà lánà kọjá o ọ̀nà wò ó ṣe pé ṣó mí business ṣó serious ṣá ó lè máa wò fún next 6-7 years kọ́ dà sí ẹ̀ ẹni kò wò pé ẹ̀ àwọn ògbẹ́ ni pé ẹ wà ju pé yẹn lẹ̀ àbí wà dọ́gbọ́n sí so máa kọ́kọ́ lé máa kọ́kọ́ náà tó wá ní ìpele nì kọ́ lọ mùsùlùmí pẹ̀lú lọ́rùn ọlọ́run ní pé ẹ̀ kó má dùn ẹ̀wù kó má tẹ̀sẹ̀ ẹ̀wù ìṣúná dùn ẹ̀wù but nínú bó ṣe láì jẹsẹ̀ ni ọlọ́run ti máa ń dá sí that's not be easy at all oh thank God pé aláàánú ni pé sọ wípé rere ni olúwa ààbò ní ọjọ́ ìpọ́njú òun sì mọ àtúgbẹ́kẹ̀lé ṣùgbọ́n wọnú Jésù máa ń le díẹ̀ ṣùgbọ́n at the end ọlọ́run máa ń dó ti àwọn tiẹ̀ ẹ̀ fún wọn sílẹ̀ bàtà débì inú gbó ni inú gbó ní wàá sí ẹ̀ bàtà débì lọ́wọ́ sọ fún mi pé alòbẹ̀rẹ̀ ilé ìwé ọ̀fẹ́ wọ́n tún fẹ́ rí owó mélòó ni mímí nípa start pé èdè ní wípé bí méjì ni ẹni ìbáwí ti sọnù ní ayé tó káyé ní mo ṣe rí pé ìbáwí sọnù nínú ilé ó sọnù nílé ìwé àti nínú ìjọ alòbẹ̀rẹ̀ sọ pé jẹ́ ọ̀fẹ́ àmọ́ ìyẹn ká máa kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìwé àti discipline àbábẹ̀rẹ̀ kò yí sí o but lẹ́nu ìsìn àti ní wọn tó close to 200 from KG to SS3 àdẹ̀tí ní ẹni permanent sponsor anywhere ẹgbẹ́ àdúgbò ilé ní bí wọ́n jẹ́ ọ̀dọ̀ báyìí àdúgbò ilé ní wọ́n sọ fún yín tọ́lọ́run ṣe mẹ́ so ọmọ ẹlẹ́mí máa wá tó jẹ́ opó wọn ìjọ àwọn yìí àwọn ti kú akọ wa so that school has been help to many people and they be like anything and TC there's many sponsors lórí ẹ̀ títí di wákàtí kò lẹ́tà káàkiri títí àwọn ẹlẹ́mí people no respond and then ṣe àdé tẹ̀síwájú àmọ́ yẹn kẹrin tí wàá di wọn fi come here káàdì wọn time school you see it but ọlọ́wọ́ àṣẹ ìrànlọ́wọ́ kan fún mi nígbà mínísítà tí wọ́n níbí márùn-ún nù wọn á dúró pé dáàdi iṣẹ́ ìyàjọ́ máa ṣe so they are graduate wọ́n dẹ̀ ń gbó oṣù wọ́n dẹ̀ fọ́dà sí àlejò ń ṣe so later wọn tí a láti tata sanwó díẹ̀ fún result bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn rí wọn ní wọ́n ń dùn the scene that's many sponsors like now ẹgbẹ́ òtá ní àná sí result bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn wọ́n ló sáré ká máa ṣe àdé ṣe so àwọn èèyàn rẹ̀ rí èso ẹ̀ gbogbo àdúgbò àdé impact that's our joy. Wow.